Hello. Ẹ̀yin èèyàn mi, ó Gargantua, olórí Mariam, mo tún gbé wá o. Woman yẹn, láìpẹ́ ní tí òbí mọ rí, wọ́n ní wọ́n fi ọmọ ọ̀gàn, wọ́n nítorí pé ó yàgò ní tí èso wá pọ̀ tó yẹ lára tàdé ní káwọ́. Kí ló gbọ́ pé wọ́n fẹ́ ṣe graduation ní skúlù tàdé ní káwọ́ lénìí? Wọ́n ló ti múra pẹ́rẹpẹ̀, ó ti sáré débẹ̀. Wọ́n ló ra gift rẹpẹtẹ nọ́dà láti lọ fún ọmọ yẹn nílé ìwé. Wọ́n ló ti tètè débẹ̀ ní o, kí àwọn Naomi tẹ̀ tó sọ pé àwọn fẹ́ débẹ̀. Wọ́n ní torí àwọn pẹ́rẹ́ǹtì ló yẹ kó wà níbẹ̀. Wọ́n ò pé extended family, external person. Wọ́n ní bó ṣe dé, bí Mariam ṣe tètè débẹ̀, Naomi ò tí ì dé. Wọ́n ní bó ṣe ní òun bá Tádé ní káwọ̀ wá o, pé látọ̀dọ̀ Tádé ní káwọ̀. Wọ́n ní ọmọ yẹn dẹ̀ máa ń sá fún un. Wọ́n nígbà tó ti gbọ́ pé láti olórí láàfin wọ́n wá bá Tádé ní káwọ̀ wá ṣe anniversary o. Wọ́n lọ́mọ yẹn bó ṣe rí bá àwọn yẹn ti sá. Ẹ mọ̀ pé spirit náà lọ́mọ yẹn, ó ní spirit kan lára tó máa ń lé spirit dànù. Ó wá rí spirit, á mọ̀ pé this is a evil spirit. Wọ́n lọ́mọ yẹn sá. Wọ́n lọ́mọ yẹn tiẹ̀ máa ń sá fún un. Gbogbo àwọn olórí tó wà láàfin, wọ́n ní àfi Elizabeth nìkan ni ọmọ yẹn ò kí ń sá fún, pé ṣùgbọ́n gbogbo àwọn olórí tó kù pọ́mọ yẹn máa ń sá fún wọn. Wọ́n ní bó kàn ṣe rí Mariam, ọmọ yẹn fi rígi. Ó sáré tíṣà ńgbà tó dẹ̀ sọ pé Mariam kíní lòún bá wa, Tádé ní káwọ̀ ló bá wa. Wọ́n láwọn ọmọ yẹn wọ́n lóbìnrin wọ́n ní class teacher Tádé ní káwọ̀ ti yà lọ mú Tádé ní káwọ̀ lọ pamọ́. Wọ́n ló tètè mú lọ pamọ́ bó ṣe wá pé ìyá Tádé ní káwọ̀ Queen Naomi pé ṣé wọ́n ń bọ̀, torí àwọn kan ti ń dé o, àwọn kan dé o. Wọ́n láwọn bá Tádé ní káwọ̀ wá fún anniversary. Ìyẹn ni ta ló ń tọ̀? Wọ́n nìkan náà àwọn olórí láàfin. Wọ́n ní pé Naomi ti fẹ́ lè dákú. Ó fẹ́ lè dákú pé ta ni bá jẹ́, ta ló ń pè? Pé wàhálà dé. Bí kò má lọ fi kan lọ bá àwọn ọmọ wọn. Òun wá ní kí wọ́n bá wọn fi Naomi. Bá mi tètè fi pamọ́, kán bá wọn fi Tádé ní káwọ̀ pamọ́. Wọ́n jọ̀ọ́ kán bá mi sìnkú ẹ̀, kán má yẹ kó obìnrin yẹn fọwọ́ pa ọ́. Wọ́n tiẹ̀ wá mọ̀ pé Mariam. Wọ́n ní bí Queen Naomi ó ṣe dé báyìí. Wọ́n ló tètè sáré lọ mú ọmọ ẹ̀. Ó tètè sáré lọ mú ọmọ ẹ̀. Kíákíá. Bí ó ṣe ya tọ́jú ọmọ ẹ̀. Kò sẹ́ni tó bá Mariam sọ̀rọ̀. Kò sẹ́ni tí ó bá ru ẹjọ́ kankan. Wọ́n ní Mariam àti wọ́n ló rọ́jú pé kí ọmọ yẹn kan ṣe graduation yẹn tán kó tó lọ. Pé before you know it, pé kí Naomi tó, ó fẹ́ lè ní kó máa mọ́ ọmọ nǹkan, wọ́n má ṣe graduation. Wọ́n dẹ̀ ní graduation náà fẹ́ ṣe from one class to another level. Òun ni promotion exam tó ń ṣe ní this time around. Ó bẹ̀ sí pé Naomi wá sọ pé pẹ̀lú bó ṣe ń sá fún àwọn people yìí tó, pẹ̀lú bó ṣe ń sá fún Mariam tó, kí ni Mariam wọ ọmọ òun lọ sí school fún? Wọ́n ní ṣe ni ó nítorí àwọn olórí ni òun ṣe ń change school ọmọ yẹn ní gbogbo ìgbà. Òun kàn change school ọmọ ní gbogbo ìgbà. Pé kò sí school tóun bá change ọmọ pé wọ́n máa wá ọmọ òun débẹ̀. Kí lòun ṣe fún àwọn olórí? Wọ́n náà rò pé bóyá ó ti tán, pé ṣùgbọ́n Mariam yìí lépa òun. Wọ́n ní kò méṣù gbẹ̀gbà. Wọ́n ní kò tiẹ̀ méṣù gbẹ̀gbà báyìí bó ṣe pé kábíyèsí àwọn ọ̀tá àwọn tó ti dé. Wọ́n ti dé sí skúlù Tádé ní káwọ̀. Táwa ló ń tọ̀ wọ́n ní Mariam. Kábíyèsí ni. Ṣó yìí wà ń bẹ̀?
ó ló wà ńbẹ̀ o. Ó lóun ra gift wá fún Tádéníkáwò. Gift, wọ́n ló ra ọ̀pọ̀lọpọ̀ gift wá o. Bí wọ́n ṣe ń gbé fún àwọn teacher pé gift Tádéníkáwò lélẹ̀, gift Tádéníkáwò lélẹ̀, gift Tádéníkáwò lélẹ̀. Wọ́n ní báwọn teacher yẹn ṣe gbà á. Wọ́n gbà á wọ́n ní wọn ò jẹ́ kí kíní yẹn gift. Wọ́n wá kó sẹ́gbẹ̀ẹ́ kan ṣá. Wọ́n láwọn ti gbọ́. Wọ́n ní Naomi ò bá Mariam sọ single penny. Bí kò tutọ́, kò tiẹ̀ sọ nǹkan. Ó ní bẹ̀tẹ̀, ó ní òun sọ pé wọ́n ní Naomi sọ pé òun ti fẹ́ máa lọ. Wọ́n ní ó máa lọ nítorí ta ni pé tó bá jókòó tó bá sùn ó máa lọ. Wọ́n ní ó ra gift yẹn tó pọ̀ tó jẹ́ pé ó ṣe kíní. Wọ́n ní kábíyèsí wá sọ fún Queen Naomi pé kó rọ́jú, kó rí dúró títí tó máa fi ṣe tán tó dẹ̀ máa mú wọn. Ẹ̀yin èèyàn wọn, ṣẹ́yìn náà ríru eléyìí. Ṣẹ́yìn náà rí túláàsì wàhálà. Ṣé ọ̀ranyàn ni? Ṣé ọ̀ranyàn ni kí èèyàn nífẹ̀ẹ́ ọmọ ọlọ́mọ? Láì ṣàgàn, òbí tiẹ̀. Mariam bímọ tiẹ̀. Kò lọ sí school àwọn ọmọ ẹ̀. Kó lọ wò wọ́n bẹ̀. Kó ra gift fáwọn ọmọ ẹ̀. Kí Mariam ò ṣe yẹn o. Wọ́n ní Tádéníkáwò ṣáá ló sọ pé ṣèbí Tádéníkáwò ọmọ òun náà ni. Tádéníkáwò ọmọ ọkọ òun ọmọ òun náà ni. Ta ló rán iṣẹ́? Ta ló rán Sérékodé níṣẹ́? Ọmọ Naomi ọmọ. Ṣé òun òbí tiẹ̀ ni? Tó wá pé ẹni tí òbí mọ̀ sí wá níyà pé wọ́n fọmọ bù. Òbí tiẹ̀ ó dẹ̀ neglect àwọn ọmọ tiẹ̀. Ó wá ń pursue ọmọ ọlọ́mọ. Ìyàwó pursue ìkà náà ni. Kí káwọn pẹ̀lú àjò gbóná tó ń ṣe láti fi ṣe jàǹbá náà ni. Ọlọ́run á kó Naomi yọ. Ọlọ́run tó ń kó Naomi yọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Á túbọ̀ kó Naomi yọ. Torí ẹ̀ mo ṣe ní kí n sọ fáwọn èèyàn wa. Ẹ̀yin èèyàn wa tẹ́ mọ̀ bó ṣe ń lọ. Kí n lè máa mú update wá fún yín. Kí ẹ máa gbọ́ nǹkan tí wọ́n tún ní Mariam ṣe. Torí gbogbo àwọn olólùfẹ́ Mariam, wọ́n náà sọ wípé báwo kí Mariam má gbà o. Òun ni first ìyàwó ọba o. Òun ò ṣáà bá Queen Naomi nílé. Ṣèbí Naomi ti lọ kó òun tó wá. Pé therefore òun ni olórí àkọ́kọ́ o. Kí Mariam má dá kábíyèsí àti Naomi lóhùn. Kò gbọdọ̀ lọ fún Naomi torí òun ò gbọdọ̀ gọ̀. Tó bá lọ ó gọ̀. Naomi jẹ́ ṣèbí ex-wife ni Naomi. Kí ni Naomi tún padà wá ṣe? Pé kó má gbà fún. Pé títorí ẹ̀ ló ṣe ń japorú káàkiri. Ṣé wọ́n gbọ́ pé Naomi ó fi ilé ọkọ ẹ̀ lẹ̀ tó wá ń ju ilé kábíyèsí láyé? Bẹ̀sì tí yín ti ní bá, tí yín ní kọ́má. Kò sí àwíjàre lẹ́nu yín. Ẹ̀jẹ̀ ẹbí lẹ̀ ń jà. Ẹ túbọ̀ máa jẹ̀jẹ̀ ẹbí. Gbogbo àwọn tó ń ti Mariam, gbogbo wọn pátápátá wọ́n máa rí iná kànga. Tógo bá ń jẹ́ tọlọ́run. Naomi ó máa yege. Ó máa yege. Ẹ rí pé wọ́n kàn ń ṣe lásán ni. Wọn ò lè rí nǹkan kan gbé ṣe. Wọn ò lè rí nǹkan kan ṣe fún ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni o. Ẹ̀yin èèyàn amúkàn ní kí n gbọ́ sí ti gbọ́ yín kẹ́ tí ó gbọ́ tuntun. Bẹ́ẹ̀ ni, ẹ gbọ́ tuntun. Kí Mariam kó yé lépa ọmọ ọlọ́mọ. Torí òun náà bí tiẹ̀. Kó lọ sọ́dọ̀ àwọn ọmọ tiẹ̀. Kó lọ ṣe àwọn ọmọ ẹ̀ ní jàǹbá. Ẹ̀rù tí ẹ bá. Kò mọ̀ pé wọ́n ní arígiṣẹ́gi bá ṣe ó máa dà sórí ọmọ ẹ̀. Ó máa dà sórí ara ẹ̀. Kò mọ̀ àwọn ọmọ ẹ̀ lọ́la. Àwọn ère ẹ̀ lọ́la. Òun ló fi ń tàfàlà. Ìyá àgbà ìyá ó dùkàgùn. Ní mọ nǹkan tó fẹ́ fi ọkùnrin ṣe by this time. Ó yẹ kó tọ́jú àwọn ọmọ ẹ̀. Kó lè rí ọjọ́ alẹ́ lò láyọ̀ àtàlàáfíà. Ẹ̀yin èèyàn wa, ẹ bá share, kẹ́ bá wa subscribe, kẹ́ dẹ̀ bá wa love. Bí ṣe tẹ́tí sí wa. Láyọ̀ o.